Ó ga o. Oríṣiríṣi ni Ọlọ́run ṣe ẹ̀dá sílé ayé. In fact, ayé yìí ó wà mysterious gan. Ayé yìí wà mysterious gan. Ayé yìí wà mysterious gan. Ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ ká máa dig into people's life tá a bá ti mọ much nípa wọn. Tá a bá ti mọ much nípa wọn, ẹ má jẹ́ ká máa dig into their lives. Ẹ̀yin tí ẹ máa ń jà, hey! Ọlọ́run ní jẹ́ kí lọ́bọ̀lọ́bọ̀ tí kò ń ṣe tí yín kan gbé kan yín lọ́rùn. Ṣé mọ̀ wípé níkànnì eléyìí a máa ń kọ́gbọ́n ni. Tó o bá lè jà jù, tó lè ṣépè, tó lè búyàn, ọ̀rọ̀ lásán ló máa sọ o, ó dẹ̀ máa dáràn o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò wípé báwo ni wọ́n ṣe máa gbé ọ̀rọ̀ ikú téèyàn tún máa gbé ẹ̀rín sọ̀ràǹdẹ̀. Ayé yìí wà mysterious gan. Mo kàn ṣeré kiri lórí TikTok lánàá, mo rí pé disturbing kú this comedian. Ó kú kẹ̀. Ibi tí mo ti ń káàkiri, mo tẹ̀ rí bí kan tó sọ pé òun tó bá lọ 60 tóun ò bá tiẹ̀ lọ kú gan. Ó máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ló ń ṣẹlẹ̀ ìwọ wèrè yìí, ó yá lọ pokùnso náà. Kí ló dé tó ṣe sọ bẹ́ẹ̀? Kí ló ń go on nínú life ẹ̀? Ìwọ tó máa ń báyàn jà all the time, tẹ́ pé tẹ́ bá ti nínú mọ́tò, bóyá wà tèèyàn jà ó ti yọ blow lójú títì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń rìn, mi ò sọ̀rọ̀ nípa títí ẹ̀ tó jẹ́ wípé tó ń bẹ nínú ara wọn, wọ́n ti kú sára, wọ́n kàn rìn ni. Tó jẹ́ pé tó wà nínú ara wọn, wọ́n ti kú sára, wọ́n kàn rìn ni. This goes to àwọn tó máa ń ṣe prank, tó máa ń mú ẹ̀mí èèyàn lọ yẹn. Hey! Mo ń wo many of them nígbà tí mo ti comment lórí page ìkan nínú wọn nígbà kan báyìí tí mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ pé kó jọ kó lọ ṣọ́ra ẹ̀. Bí èmi dẹ̀ ṣe sọ yẹn, mi ò fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí ni o. Tó report page mi, I will never caution anybody again. But I can caution people like this without mentioning names. Hey! Ọjọ́ tí wọ́n máa lọ prank èèyàn tó jẹ́ wípé state of health tí ẹ ò dúró re, tẹ́yìn dẹ̀ ṣì ń rò pé ẹ máa fún 100,000, ẹ máa fún ní 200,000, ẹ máa fún ní 500,000. Símà ìdẹ̀ máa skip bẹ́ẹ̀, tó dẹ̀ máa lọ bẹ́ẹ̀, tó dẹ̀ máa kú bẹ́ẹ̀. Gbogbo àwọn ènìyàn tó ń kọ́mẹ̀ntì wípé ẹ máa lọ, ẹ ń try, ẹ ń ṣe. Mo tẹ̀ wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó pọlọ wọn pé wọ́n máa ń sọ nísàlẹ̀ wípé kẹ́ ṣọ́ra yín, ẹ mọrú prank tẹ́ máa fún àwọn èèyàn. Níbi tí mo ti ń ṣeré kiri tí mo ti rí bọ̀bọ́ yẹn tó ní tó bá tiẹ̀ pé 60 ó máa kú, mo tiẹ̀ ń wò pé irú comedy wo tún lélẹ̀. Mo kàn tún come across eléyìí ni n tó jẹ́ kí n gbé ibi ẹ̀rín yẹn sí leléyìí o. Torí wípé ẹlòmíì máa sọ̀rọ̀ ẹ máa rò pàwàdà ló fi ṣe. Òun ló mọ nǹkan tó sọ, òun ló dẹ̀ mọ nǹkan tó mean. Oníkálùkù ló mọ nǹkan tó ń gbé kiri nínú ilé ayé ẹ̀. Oníkálùkù ló mọ kọ́lọ́fín ara ẹ̀. Ọlọ́run nìkan ló mọ kọ́lọ́fín everybody. I will implore you, ẹ máa ṣe jẹ́jẹ́. Ẹ máa ṣe jẹ́jẹ́, wo ọ̀rọ̀ lásán ló máa sọ o. Èèyàn máa kú, wọn máa níwọ̀ ló pa. Ó máa ti ẹlòmíì lásán ni, ó máa kú, wọn máa níwọ̀ ló pa. Ẹ̀yin tẹ́ máa ń fi bóyá rẹ̀ fi máa ń ṣe, tẹ́ máa ní ẹ̀yin ẹ̀ ń perí èèyàn kan. Bóyá ẹ̀mí nẹ̀, ẹ kò believe pé social media ẹ fẹ́ kọ́ rí yín pé strong. If anything happens to them, wọ́n máa lẹ́yìn ni. Nígbà tó bá wá ṣẹlẹ̀ tán, mo máa ń sọ, wàá mọ̀ wípé mẹ́ta lọ́kan ni wọ́n náà. Ṣé o mọ̀ pé ńgbà tí irú wa yìí bá ń sọ̀rọ̀ dìdìrín ló ń sọ̀rọ̀ amukun mẹ́kan ni wá, wàá mọ̀ pé mẹ́ta lọ́kan ni ẹ́. Ẹ̀yin tẹ́ máa sọ pé ọ̀kan oṣù Ọlọ́run ò pé mẹ́ta, ẹ máa mọ̀ pé Ọlọ́run jẹyọ kan lọ. Ẹ mọ̀ wípé mẹ́ta ni Ọlọ́run nínú ọ̀kan. Nítorí pé Ọlọ́run tí ò bá lè sọ̀rọ̀, tí ò rí, tí ò lè ṣe nǹkan kan, òkú ni. Ọlọ́run tí ò bá ní ẹ̀mí, òkú ni. Ọlọ́run Olódùmarè yìí ó dúró lọ́tọ̀, ara ẹ̀ dúró lọ́tọ̀, ẹ̀mí ẹ̀ dúró lọ́tọ̀, ọ̀rọ̀ ẹ̀ dúró lọ́tọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n náà o. Ara ẹ̀ dúró lọ́tọ̀, ẹ̀mí rẹ̀ dúró lọ́tọ̀, ọ̀rọ̀ rẹ̀ dúró lọ́tọ̀. Bí ẹ̀mí rẹ̀ bá bọ́, they will no longer call you the name you were christened with. Àbò orúkọ tán sọ ẹ́, òkú ni wọ́n máa pè ẹ́. Tí o bá sọ ọ̀rọ̀ sílẹ̀, wàá mọ̀ wípé ọ̀rọ̀ ẹ jù ẹ lọ. Bí Ọlọ́run ṣe sọ pé mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ, tá a fi sọ pé Jésù Kristi orúkọ ńlá ni. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni Jésù. Ọlọ́run wá ní mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ nínú ignorance, nínú èrò ènìyàn tí ò ní ẹ̀mí nínú. Ó wá sọ pé ṣé Jésù wá jọ Ọlọ́run lọ? Tó bá jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ni Jésù, ọ̀rọ̀ Ọlọ́run ju orúkọ Ọlọ́run lọ. Torí pé ohun tó bá forúkọ Ọlọ́run ṣe ó lè má, ṣùgbọ́n tí Ọlọ́run bá sọ ọ̀rọ̀ jáde, ó ní ohun tí mo bá sọ jáde lẹ́nu mi kò ní padà sẹ́nu mi mọ́.
bí ó ti wulẹ̀ kí ènìyàn máa dẹ́ṣẹ̀ tó tọ́lọ́run bá ṣe májẹ̀mú pẹ̀lú ẹ̀ ọlọ́run ò ní yí padà ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé ọ̀rọ̀ yẹn ga ju orúkọ ara rẹ̀ lọ ó fi ṣàpèjúwe fún wa ni ọ̀rọ̀ ẹnu rẹ̀ jù ẹ́ lọ ọ̀rọ̀ ẹnu rẹ̀ á dúró dè ẹ́ ní ilé ẹjọ́ báyìí wọ́n máa play ẹ̀ fún ẹ o witness á dúró dẹ̀ nílé yí padà mọ́ àfi tí ò bá wà recorded ó tó jẹ́ kí n gbẹ̀rín sí i ó lélẹ́yìí ẹ̀yin olólùfẹ́ mi TikTok ni mo ti fẹ́ lọ ṣe tẹ́lẹ̀ mo ní ẹ̀jẹ̀ ń lò ní Facebook ẹ máa gbọ́ o. Ẹni tó bá kó fẹ́rẹ̀ ó máa kú tẹ̀lé lórí ẹ má gbọ́ pé mo ẹ ṣàrà rẹ̀ ẹni tó bá kó fẹ́rẹ̀ ó máa kú tẹ̀lé lórí. ṣé ẹ gbọ́ abẹ́ ẹ gbọ́. Ẹni tó bá kó fẹ́rẹ̀ ó máa kú tẹ̀lé lórí ẹ má gbọ́ pé mo ẹ ṣàrà rẹ̀ ẹni tó bá kó fẹ́rẹ̀ ó máa kú tẹ̀lé lórí. ẹ̀yin tẹ́ ń lo crying emoji ya change ẹ̀ sí smile ya change ẹ̀ sí smile ẹ má máa fi ṣàwàdà tẹ́ bá máa ti gbọ́rọ̀ akọni ẹ má máa fi ṣàwàdà ya yọ ẹkún yẹn kúrò aunty mi my darling friend ya yọ ẹkún yẹn kúrò kẹ́ ya fẹ̀rín sí ó ní tẹ́ bá gbọ́ pé òun kú ẹ ṣá máa rẹ́rìn reason tí mo ṣe wá ṣe gan nìyẹn torí mi ò fẹ́ kẹ́ kú tẹ̀lé ó ní ẹni tó bá ké pẹ́rẹ́ ó máa kú tẹ̀lé òun ni ṣé ẹ gbọ́ nǹkan tí mo play yẹn ṣá tẹ́ bá gbọ́ pé òun kú ẹ ṣá máa rẹ́rìn ẹni tó bá ké pẹ́rẹ́ ó máa kú tẹ̀lé òun ni that is what he said let us respect his order ẹ já respect order ẹ o that is why tí mo ṣe because anything tí mo bá ṣe níbí báyìí to caution us you know to derive some lessons láti extract ọgbọ́n tó bá wà nínú ẹ̀ ọgbọ́n àkọ́kọ́ tí mo mú jáde ni wípé ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti ń sọ wípé attack ni ìyàwó ẹ̀ padà jáde ó sọ wípé kò kí ń ṣe attack pó ní seizure ṣé mọ̀ pé seizure yẹn it is just a sudden burst of electrical activity in the brain torí mo lọ wò dáadáa ó kàn máa wá sínú brain ó kàn máa bí ìgbà téèyàn ní epilepsy a kàn seize everything in fact ó lè má ṣubú gan kó change ní behaviour kó máa ṣe wọ́nranwọ̀nran ìyàwó ẹ̀ dẹ̀ sọ wípé ó ti ń ṣe tipẹ́ pé ká ní òun wà lẹ́gbẹ̀ẹ́ wípé kò bá má kú mo kọ good wife sórí ìyàwó ẹ̀ ṣe bí ìyàwó èèyàn kan ní ọkọ ẹ̀ ò dá pé ló dúró tì í nígbà tọkọ tí ẹ dá pé ṣe ló pàdánù nítorí wípé ẹ̀ṣẹ̀ I can never have anything to do with such a woman tó bá pọkọ ẹ̀ mo kàn lè dáríjì kó máa kó ṣì ẹ lọ mi ò lè ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó pọkọ ẹ̀ láyé mi ì lè ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó pàyàwó ẹ̀ mi ì lè ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó pọmọ ẹ̀ how can you kill mi ì lè ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó pa ọ̀rẹ́ ẹ̀ mi ì lè ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó pa neighbor ẹ̀ ṣùgbọ́n tó bá lọ sọ́dọ̀ Ọlọ́run tó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lójú gbogbo èèyàn torí Bíbélì sọ wípé bí ẹlẹ́ṣẹ̀ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó mọ̀ lẹ́ṣẹ̀ ó ní a ó dáríjì tinútinú mi màá dáríjì tí n bá rí wípé yes ó ti di born again ohun tó bàjẹ́ ti bàjẹ́ o pé ó ti di born again bíi Saul nígbà yẹn tó di Paul ẹ mọ̀ pé náà ti crucify a lot of Christians nígbà tó wọnú agbo àwọn ọmọ Ọlọ́run lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní sá fún ni torí pé wọ́n wò wípé bọ̀bá alákatakítì tún dé ṣùgbọ́n nígbà tí wọ́n rí wípé ó ti gba ẹ̀mí tuntun pé ẹ̀mí èṣù tó mú kó misbehave yẹn ti fi sílẹ̀ wọ́n rí pé àwọn ti jọ di nǹkan kan náà ṣùgbọ́n ẹni tí ò ronúpìwàdà tó jẹ́ pé pẹ̀lú gbogbo nǹkan burúkú tó ṣe tí àwọn ènìyàn dẹ̀ mọ̀ wípé tó ṣe léyìí tó wà vivid tó ṣe pé wọ́n fi parọ́ mọ́ ẹ tó tún wo àwọn ọ̀lọ́ àlùmọ̀kọ́rọ́yìn àwọn ọ̀nà kan láti dirù orí burúkú kan láwọn èèyàn kan lórí àbí láti tún ṣe ibi míì Ọlọ́run ló ní ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ o èèyàn rọra yàgò fónítàn pẹ̀lú gbogbo nǹkan tó ní kó rọra máa bá ti tiẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ kan of course if anybody ask me such a question máa sọ fún wọn yìí pé relationship yẹn ò lè wáyé kó lè wáyé ni ìyàwó kan lélẹ̀ pẹ̀lú ìṣòro nínú life ọkọ ẹ̀ ó tún dúró ti ọkọ ẹ̀ ó ń ṣe oúnjẹ ọkọ ẹ̀ lọ́wọ́ ni ó ní ká lóun wà ń bẹ̀ ó máa sáré òdẹ̀ ó hit orí ẹ̀ sí pẹ̀lú òkúta ni tó bá jẹ́ ẹnìkan ló ní lóríru even gan kó jẹ́ àwọn ọkùnrin kan lóríru complication yẹn nínú ayé obìnrin kan wọ́n á ti dọ́gbọ́n fẹ́yàwó mi síbi kan pé eléyìí ò lè last ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ò kí lè maintain problem kékeré bí àìsàn tó ń bẹ nínú life ìyàwó wọ́n máa ti torí ẹ̀ sá fún nígbà bá fẹ́ ẹni tó dá pé life ẹni tó dá pé ò wá ní pẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lára ẹ̀ pé kósákósá tí ò kẹ̀mí gígùn ọ̀pọ̀lọpọ̀ ló sì kì tó yẹ pé tó bá attend sí tó bá tọ́jú ẹ̀ dáadáa ẹ̀mí ẹ̀ máa gùn
àìmọye àwọn obìnrin tó wá bá mi àìmọye àwọn obìnrin tó ń bá mi tọkọ wọn ń ṣàìsàn tí wọ́n ń wá gbogbo ọ̀nà láti make sure wípé ara ọkọ wọn yá tí mo bá ń sọ̀rọ̀ marriage pẹ̀lú ìtara nínú ìrírí ni mo ti ń tọ́ka tí àwọn obìnrin bá wá ti sick báyìí ẹ rí ìgbà tó bá máa complain ọkọ mi ti dà mí nù ọkọ mi ò wádọ̀ mi mọ́ ó ti lọ fẹ́ obìnrin mi síbò mi ẹ ṣáà jẹ́ ń gbádùn àǹtí Ṣeun ẹ ṣáà ràn mí lọ́wọ́ lẹ máa gbọ́ ṣùgbọ́n mo rí èèyàn kan tí ìyàwó ẹ̀ ń sick for years òun fúnra rẹ̀ ló ń pè mí tó ń wá gbogbo ọ̀nà mo dẹ̀ make sure pé mo support ẹ̀ nígbà yẹn a ṣe networking business wa yẹn lọ́wọ́ gbogbo product tèmi dẹ̀ rà mi ò kí ń tà gbogbo ilé ìta ṣe registration mo máa kó product fáwọn couple yìí o mo kó product tí mo ní ta nìkan kó fún wọn táwa nìkan nìkan kó fún wọn nígbà tí nǹkan sì níyì á tó ní 250,000 tá a bá máa wò ń sìn lénìí kò lè dín ní 1.5 million torí nǹkan tá a rà ní 10,500 nígbà yẹn tó jẹ́ mẹ́ta ẹyọ kan sìn is like 18,900 17,700 ẹ wá wò kán wá kó irú ẹ̀ lóríṣiríṣi kéèyàn wá kó bí oní 250,000 fún yàn tí ò lówó lọ́wọ́ ara obìnrin yẹn dẹ̀ yà èmi máa ń sọ fún wọn wípé don't shout about me mo sọ fún wọn pé kán má pariwo mi torí nígbà èmi ò tiẹ̀ láìkí kéèyàn ṣe nǹkan kéèyàn pariwo even mi sọ lórí program mi so that is ẹ̀kọ́ tá a rí kọ́ lénìí rọra máa jà rọra máa báwọn èèyàn jà alájàgbùlà rọra máa báwọn èèyàn jà èèyàn ṣe ẹ for donkey years tó ti lọ lọ́hùn tó ti lọ tipẹ́tipẹ́ torí pé olú opportunity internet ó wá níjà ó wá tán àwọn tó lẹ́jọ́ ń jà wọn àbẹ́ jà wọn bu ẹ̀wọ̀n ṣẹ́ nítorí kálukú tí ń ṣe títẹ̀ lọ ó wá ní wọ́n ṣe nǹkan kan fún ẹ ní donkey years ago ó wá nítorí ẹ̀ mọ́lẹ̀sì ààrẹ káàkiri lórí íńtánẹ́ẹ̀tì ẹ rọra máa jà mò ń ké ẹ rọra máa jà ṣé mọ̀ pé bọ̀bọ̀ yìí ń sìn he seemed to be very, very happy. All his followers loved him. They were following him. Now their hearts broken because one lose gbogbo tó ń rí lára rẹ̀ báyìí wọ́n rí mọ́. Ṣé mọ̀ pé kò sí ẹnì kankan tó mọ health history ẹ̀. Ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ ni o. Ṣé mọ̀ pé kò sọ nípa health history ẹ̀. Ọjọ́ tó sọ pé tó bá tẹ̀ 60 gan tọ́lọ́run ò bá pa àwọn máa lọ pokùnso. Nobody knew he was going through anything because kí kọ́kọ́ dédé kíyàn gìrì kéèyàn ṣubú kéèyàn máa gbọ̀n. Ẹ mọ̀ pé bí ìtìjú ni. Tó bá wà ní àárín agbo tó lọ síbi ìnáwó tírò ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ ti máa ló lákú arapa ó ṣe kíní kan tí ò dẹ̀ kí n ṣakọ arapa tó dẹ̀ jẹ́ pé ó lè ṣẹlẹ̀ sí anybody God knows what happened Ọlọ́run ló mọ̀ bóyá depression ni bóyá ronú débẹ̀ ni bóyá anything ló fà ni kí ló máa ń fà gangan àkọ́tí ẹ̀ mọ̀ so tó o bá wá pàdé irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó ṣàkárá mọ́ ẹ ó ṣàkárá mọ́ ẹ ni mo sọ ó halẹ̀ mọ́ ẹ gidi ó ṣàkárá mọ́ ẹ ó sọ fún ẹ pé ṣé o ní wèrè kó wá ṣòwèrè nítorí pé wèrè wà lórí ẹ̀ ṣùgbọ́n ìwọ ò mọ health status ẹ̀ ìwọ náà bá yarí ló bá bẹ̀rẹ̀ sí ní bàjà lẹ́jọ́ nawọ́ síra yín ìwọ ò dẹ̀ mọ̀ wípé ó ti ń kẹ́rù sí kòtò even gan ó lè má jẹ́ pé ó ń kẹ́rù sí kòtò kó jẹ́ pé níbi tí wàá tẹ̀ ti ń jà gangan ibẹ̀ ni wàhálà yẹn ti dé at the end of the day ṣé o mọ̀ wípé ó lè gbàbẹ̀ lọ because ó ní nǹkan kan tó ní ṣe pẹ̀lú abnormal electrical activity lára ó ní nínú brain ẹ̀ tó bá lọ trigger unconditionally tí event tí everything tó bá disrupt ti gbogbo rẹ̀ tó disrupt normal brain ẹ̀ tí gbogbo ẹ̀ dàrú tí gbogbo function ara ẹ̀ tó dojúrú láti bẹ̀yẹ lọ kí ló rò pé ó máa ṣẹlẹ̀ ó rọra máa jà ó rọra máa ṣó wèrè gbogbo èyí tẹ ní wèrè lórí ẹ rọra máa ṣó wèrè rest in peace o toró ló sọ pé ká má sunkún o because bí mo ṣe rí lánàá àyà mi já ní this vibrant man oh my God, you want to join yeah you can join mo ti accept yín o I'm sorry me dey show face me mo ti accept yín o àǹtí tó fẹ́ join Lady Victoria I wanted to round up before but if you want to join you are welcome if you have anything to say about it you are welcome because very soon gan mo máa fi máa jẹ́ ká máa discuss àwọn nǹkan tá a bá ń discuss lórí bíbá yìí because you know this is not about eavesdropping we are not eavesdropping we are not bragging people we are not dragging people and we are not chasing clouds and we are not chasing cloud
and cloud a kò ń ṣèrò là ń wá kò dẹ̀ ń ṣe wípé a fẹ́ máa fi àwọn ènìyàn mo bá èèyàn kan bá mi sọ̀rọ̀ lánàá ní kí n má fún trend àfihàn trend ṣe mọ̀ so bó ṣe rí nìyẹn o láyọ̀ la tún máa pàdé o ẹ ṣé o ẹ̀yin tẹ́ wà ń bí báyìí yeah it is well àìná òrosùn bó ni ọkọ rẹ sí kọ ọmọ mi ń kọ àtàwọn ọmọ ẹ̀ ṣé ò bá mi gbú rẹ̀ mi ò rí nọ́mbà rẹ̀ lọ́dọ̀ mi mọ́ dákú bá mi send ẹ̀ mo ní kó bá ń send ẹ̀ o ó ti pẹ́ tèmi pẹ̀lú ẹ̀ ti chat ṣàlàfíà ló wà lọ́hùn láyọ̀ ló máa bá wa o okay yesterday Victoria I thought you said you wanted to join ẹ ti sá lọ kò sí wàhálà o okay o ó dá o ẹ ṣé o God bless you for being here. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.